Yorùbá yoyoyo bí iná ẹni Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ lọ́mọ Yíbò ni kò í ṣèyàn gidi kì í ṣe gbá bọ̀ tó bẹ̀rù nígbà tí Ọbásanjọ́ lọ kí Aláàfin Ọ̀yọ́ ari tó dọ̀bálẹ̀ tó dọ̀bálẹ̀ kó tó di pé bàbá náwó sí ó lọ kí Aláàfin Ọọ̀ni Ilé Ifẹ̀ ọmọ 41 years ní Ọọ̀ni Ifẹ̀ ńgbẹ́nà bàbá ti lé ní 80 years bó ṣe dọ̀bálẹ̀ gbalaja rèé fún Ọọ̀ni Ifẹ̀ tó dọ̀bálẹ̀ fún tó kí ìgbà Bọ́lá Ahmed Tinubu yín tó máa dọ́dọ̀ tọ̀ nífẹ̀ ọwọ́ báyìí ló sù kò lè dọ̀bálẹ̀ dé kò lébi tó máa kúnlẹ̀ fún kò lè ṣe ẹ̀yin náà lẹ complain gbà náà àwọn ọmọ tí yín gan ti gbélé tàwọn ọmọ àṣà àwọn ará àta gan ní túmọ̀ tẹ́ pé lọ́mọ àlè tẹ́ lọ́mọ àlè ni wọ́n sì mọ̀ túmọ̀ àṣà gan wọ́n mọ̀ túmọ̀ tán ń pè ní àṣà bẹ́ẹ̀ ni wọn àwọn tó bàbá wọn jọ́lẹ̀ ti ṣe tí ò tọ́ ṣùgbọ́n bóyá ó ti ṣe tán láti ronú pìwàdà kó fi ẹlòmíì tún iṣẹ́ rẹ̀ tó ti bàjẹ́ ní nǹkan bí tó ti ṣe mistake kó náà fi tún ṣe ṣùgbọ́n ẹni bẹ́ẹ̀ kọ́ ẹ nínú ìyàlẹ́ fẹ́ kú sí ẹ wá nítorí pé ẹ̀ẹ̀kan lè dìbò fún MC Olúọmọ pẹ̀lú Sanwó-Olú torí gbogbo ìwà tí Sanwó-Olú wù ẹ wá ń gbé story jáde ìgbà yẹn lẹ mọ̀ pé Débọ̀ ọmọ Fúlàní àfìyìbò ni ó dẹ̀ ti contest rí ní Èkó ńbẹ̀ yẹn ó ti contest rí ní Èkó ẹ dákun kí lẹ ṣe sí nígbà tó contest lẹ́kọ̀ọ́ ṣé bó ti ṣe nǹkan rí lẹ́kọ̀ọ́ àìmọye àwọn ọmọ Yíbò tó ti ṣe nǹkan rí lẹ́kọ̀ọ́ kí lẹ ṣe sí ọmọ tí yín tán sọra wọn di akótilétà wọ́n ti sọ wọn di akótilétà gbogbo nǹkan ní ni wọ́n ti lù tán gbàǹjo ìgbà yẹn lẹ wá mọ story gbé bí Débò ṣe sọmọ Yorùbá lágbájá kan lọmọ Yorùbá wáì tẹ́ ẹ̀ gbé Fúnkẹ́ Akíndélé àti jẹ̀ndọ̀ kẹ́ ẹ̀ promote wọn pé Yorùbá làwọn tó jẹ́ pé Sanwó-Olú yẹn náà lẹ́sìn ń gbé jáde pé àwọn lẹ́fẹ́ ìyẹn túmọ̀ sí pé selfish interest ló ń jẹ́ kẹ́ máa wúwùkú wẹ̀dẹ̀ máa jìyà pẹ́ bẹ́ẹ̀ ni kí ló dé tẹ́ ẹ̀ gbé Fúnkẹ́ Akíndélé tó jẹ́ pé PDP lòun àti jẹ̀ndọ̀ wáì tẹ́ ẹ̀ gbé wọn jáde kẹ́ ẹ sọ wípé ókè o Sanwó-Olú ti ṣe rí o bóyá ọmọ Fúlàní tó wú tẹ́ kí náà pọ̀dúkọ rẹ̀ Débọ̀ o ìyẹn Débọ̀ tó wà ń bẹ̀ half Yorùbá half Ìgbò ni o Fúnkẹ́ Akíndélé tó jẹ́ fún Yorùbá o ẹ jẹ́ kẹ́ ẹ dìbò fún ṣé ẹ wá ń gbé ẹni tó ti wà ń bẹ̀ tó ti ṣèkà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ilé onílé náà ti wó mọ́tò wọn ti bàjẹ́ ẹ wo iye àwọn ọmọ tó ti kú ní tẹ́nà ti Sanwó-Olú lásán àwọn ọmọ Texas wọ́n wà bẹ́ẹ̀ Bámisáyé orí ẹ̀ ní nínú BRT ọ̀fọ̀ Jùmọ̀kẹ́ nígbà táwọn ọmọ Yorùbá nation lọ ṣe Yorùbá nation wọ́n yìnbọn pọmọ ọlọ́mọ àìmọye àwọn èèyàn tí sójà ọlọ́pàá ẹ̀ńsà ti gbẹ̀mí wọn lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá wá fẹ́ protest lé wọn lórí wọ́n máa kọ́ ọlọ́pàá bí ogún bí ọgbọ̀n báyìí síta ni wọ́n máa terrorize ẹ̀yin ìyá lọ́jà ẹ̀yin bàbá lọ́jà àwọn ọlọ́kọ̀ àwọn ọlọ́kadà nísinmi nílùú ẹ̀ẹ́dẹ̀ tí wọ́n ń gbà wọ̀n yẹn wá pẹ́ wọn ní kẹ́ ẹ dìbò fún tó bá jẹ́ pé Yíbò ló máa bá mi ṣe ilé ayé yín tẹ́ ẹ fi kúrò ń bẹ́ẹ̀ kí Yíbò wọbẹ̀ ló bá tán ṣùgbọ́n pé Sanwó-Olú ọbẹ̀ Sanwó-Olú wojú mi dáadáa ó níbi ire máa wá mi ká ó lè ré mi mú láṣẹ Èdùmàrè ó níbi ire.